káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Miliki Express kí n tó lọ mo ṣàlàyé fún yín àlejò mi ti wà lórí ìkàlẹ̀ àlejò mi àkọ́kọ́ lórí ètò tòní orúkọ wọn ni Akínọlá Máyọ̀wá ẹ káàbọ̀ sórí ètò Miliki Express ẹ má bá mi gbóhùn sókè àwọn tó ń ẹ mọ̀ pé mi kọ́ ni mò ń wò yín àwọn tó ń wò yín wà nílé sọ wọn lè má bá sọ̀rọ̀ ẹ má gbóhùn sókè tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ sókè wọn ní gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. ẹ ṣeun. ẹ kọ́ bá mi káwọn tó ń wò yín lé sí ẹ kú dédé wò yìí o ẹ̀yin tẹ́ ń wò mí lé. ẹ kú kàlẹ́ ọ ẹ̀yin wà nílé Akínọlá Máyọ̀wá lórúkọ tèmi. ẹ ṣe nígbà tí mò ń ṣàlàyé yín lẹ́ẹ̀kan mo ní ẹ̀ẹ́kàn jókòó ẹ̀ ronú pé kí ni mo lè ṣe ẹ̀ wá múwèé ẹ̀ yà ṣẹ́ni wọ́n pé ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹni tí ò bá mọ nǹkan téèyàn ń ṣe dáadáa èmi mọ̀ yín dáadáa àmọ́ fún àǹfààní àwọn tó ń wo yín lé kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe gangan. mo jẹ́ ayàwòrán fún aṣọ mo kàn ní lọ́kàn mi láti rò pé mo fẹ́ gbé iṣẹ́ aṣọ lárugẹ láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ tó ṣe rí torí mo jẹ́ nǹkan tẹ́ pé mo ní lọ́kàn fún ìpolówó ọjà fún ìtàwọn olóyìnbó pè ní modeling mo ti ronú ọ̀nà tí mo lè fi ju jáde mi tí mọ̀ náà mo wá òpin kí n bẹ̀ láti ẹ̀bùn tó lọ́run fún mi nípa yíyẹ aṣọ ó bẹ̀ láti ẹgbẹ́ kí n kàn jí kí n kàn ronú pé èwo ni mo ní ṣe bí aṣọ tí mo wọ̀ yìí èmi mo ṣètò nípa tí mo ṣe mo jí nígbà ọjọ́ kan náà ni mo kàn jókòó mo ronú ẹ̀ o mo kò jáde bẹ́ẹ̀ láti ṣe ètò ẹ̀ so tí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀ẹ̀kọ̀kan lórí àwọn aṣọ yẹn títí tó di pé màá lọ bá télọ̀ mi á bá mi rán aṣọ yẹn màá bá kìíní màá bá kejì mo ní wọn tó bí 3 sí 4 tọkùnrin tóbìnrin ìgbà tó láàrín táìmù kan gan àwọn míì wà nínú wọn tẹ́ pé wọ́n máa ń béèrè lọ́rùn mi pé ṣé mo tiẹ̀ ní mi tí mo ti ṣe nítorí mi kì í fẹ́ kí n wo tán ti yà sínú ìwé already mo máa ń fẹ́ tí tó tẹ̀ mí fúnra mi lọ́rùn láti jókòó láti ṣe fúnra mi aṣọ kẹsàn tí n bá wọ̀ èyí tó bá ti yàtọ̀ sí aṣọ olóyìnbó bíi jean and trouser èyí tó bá ti wọ̀ tó bá ti yà sí yẹ èmi mo design fúnra mi màá ronú length ọrùn mi màá ronú length ṣòkòtò mi style ṣòkòtò mi mo yẹ fẹ́ ṣòkòtò mi gan sẹ́ gan mo make style tẹ́ pé ó yàtọ̀ sí táwọn tó kù lò tí mo láì nǹkan tó dá yàtọ̀ mo ṣe bí normal trouser ni mi pé o lè fi lè wọ gbogbo ṣòkòtò mi ó máa ń lo belt kò sí ṣòkòtò mi lo belt tí mi ṣe tèmi nìyẹn gbogbo style mi lè change but style ṣòkòtò mi ò lè change. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó yé àwọn tó ń wà nílé ṣé ẹ kọ́ iṣẹ́ yìí ni àbẹ̀mú wá látọ̀run. ẹ̀bùn tọ́lọ́run fún mi ni mi kò ń ṣe nǹkan tí mo kọ́ rárá. ẹ kọ́ ẹ lọ sílé ìwé ẹ mọ̀ kọ́kọ́ nípa ẹ̀. computer science ni mo study ní school bọ̀ ilé ẹ̀kọ́ jẹ́ ẹ̀bùn tọ́lọ́run fún mi ni. ẹ kọ́ rárá mi kọ́ rárá. ẹ kàn jókòó ẹ wò pé ẹ dẹ̀ mú bẹ́ẹ̀rù àtìwé ẹ yà pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ ẹ ṣe máa ń gé fúnra yín àbí. mo ń rore ọ̀fẹ́ láti ṣèyẹ torí iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ mo ṣe láwọn iṣẹ́ mi kankan tí mò ń ṣe so ayé ò tí ì yọlẹ̀ torí tíṣẹ́ bá ti ń di pé ó tó 2 mẹ́ta mẹ́rin tí mo máa ń ṣe àwọn mi ò kì í fáyọ̀ ó mi kí n lè máa ran fúnra mi because ara oore ọ̀fẹ́ tí mò ń wò gangan nìyẹn tó máa fún mi láì dáadáa wọnú ọ̀nà láti jẹ́ ìpolówó lórí ẹ̀ṣẹ́ aṣọ ìgangan tó ti bá ṣe ń ṣe tí mo ṣe lè tó láti yà tí mo tún ran fúnra mi á tún fún yẹn kù ju pé mò ń pe èèyàn àbáwọn tó wà nílẹ̀ tó ń bá mi ṣiṣẹ́ tó ń bá mi rán. iṣẹ́ yín jẹ́ pé nísìn tí má kàn á bá yín àbí ẹ kàn wò mí gẹ́gẹ́ bí obìnrin ẹ rò pé bọ́mọbìnrin ṣe rí yìí kí ni mo lè ṣe fún ẹ wá wò mí ẹ wá ya aṣọ náà ẹ ya aṣọ mo lè wo bí tẹ́yẹ jókòó mo lè wá aṣọ tẹ́wọ̀ lọ́rùn nísìn tí n bá kúrò tí n bá dé mo jẹ́ nǹkan tẹ́ pé mo lẹ́bùn kan tí n bá wá bíbí ẹ̀ méjì mo lè ya bí láwòrán láìsí pé mo wà níbí rárá tí n bá ti mo wá bí lára kan sìn báyìí in fact ó lè possible gan pé oore ọ̀fẹ́ wà fún mi pé tí mo wá bílẹ̀ kan mo lè picture out kí n draw bí tó ṣe wà yìí láì pé mo wá bílẹ̀ méjì so tí n bá wá tẹ́wọ̀ mo lè wo nǹkan tí mo lè wò máa kọ̀ wo mo tí mo lè dá sí pé kí ni mo lè ṣe pẹ̀lú aṣọ tó jẹ́ aṣọ obìnrin ìgbà tí mo máa bójá ẹ̀rí mọ̀ pé aṣọ tẹ́wọ̀ gan ara gan ni mo dá ọgbọ́n sí aṣọ lè jẹ́ aṣọ tí irú style jẹ́ style kan tí bàbá mi ti lò ní bí ọdún kan sẹ́yìn bí ọdún mélòó kan sẹ́yìn ìgbà ibi kí n jẹ́ bí ọmọ ọdún 9 mo ronú láti dọ́gbọ́n sí fúnra mi mo ṣe jù báyìí lọ so tí mo máa ń wá ní mo lè jí lóru kí n jókòó kí n ronú nǹkan tí mo fẹ́ ṣe nípa ẹ̀bùn tó náà fún mi nípa àti yàwòrán yẹn àbí nǹkan mi nípa àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe pàtó. ó ní agbára àmọ́ ẹ̀ tí dáhùn ìbéèrè mi ni pé bẹ́ẹ̀ bá wò mí báyìí ni pé ọmọbìnrin yìí o ẹ̀ kò déédéé yà pé bí mo ṣe rí style yìí máa fit ẹ̀ tẹ̀bá ṣe máa gbélé mi lọ́wọ́ kí n lọ ṣe fúnra mi àbẹ́yìn lẹ́ máa wá lọ fún télọ̀ tó máa tún ṣe tó máa mú style tẹ́pẹ́ kàn fi mi láṣọ ni pé aṣọ yìí máa fit ẹ̀ òye báyìí ni. tí n bá wù yín tí n bá ṣerú iṣẹ́ yẹn ebi màá wo télọ̀ tí màá fún táwọn ọ̀dà tó mo ti láwọn kan lọ́kùnrin lóbìnrin tẹ́ pé wọ́n ránṣẹ́ ẹ̀dá tó mo ṣe fẹ́ tí màá lè fún wọn ní mi mo tún fẹ́ sọ èdè ní Yorùbá dáadáa táwọn olóògbé wọn fún close monitoring pé tí mo ṣe fẹ́ gangan lélẹ̀ fún ẹni yẹn bí sample tí mo ní síbí ní tobìnrin sìn báyìí tí mo ní tí mo drop pattern yẹn tí n bá rẹ̀ ní tó bá fẹ́ iṣẹ́ aṣọ yìí
tó bá fẹ́ ṣe aṣọ yẹn sì mọ̀ pé lókè ẹ̀ máa fẹ́ fi bí léèsì ṣe ni tí n bá yà tán tí n bá jẹ́ kẹ́ni tẹ́ni bá nífẹ̀ẹ́ sí lóbìnrin àbí lọ́kùnrin yẹn màá bí ẹni ẹlẹ́rìí pé tí mo yẹ fẹ́ kó ṣe rí nì tó bá ti tẹ́ ẹni lọ́rùn èmi mọ tí mo máa lọ́ọ́ tẹ́lọ̀ yìí ìtòrí ká ní pé èmi jẹ́ nìkan tẹ́ pé mo ti ń ran fúnra mi ni màá mọ̀ tí màá rán fẹ́ nìyẹn so èmi màá sọ fún ẹni tó ń rán aṣọ yẹn gangan tó jẹ́ tẹ́lẹ̀ pé tí mo fẹ́ kó ṣe rí lélẹ̀ fẹ́ nìyẹn. ìyẹn túmọ̀ sí pé ẹ máa ń ṣe àwọn tó bá ti ṣe sílẹ̀ tẹ̀ ti ràn ẹ máa ń tà. bẹ́ẹ̀ni. ok nǹkan tẹ̀ ń ṣe ni pé tẹ́ bá ti yà fúnra yín tẹ́ wò pé kíní ìmọ̀ lẹ́wà gbogbo ìtẹ̀yà sí ìbà yín sìn ẹ wá ran fúnra yín ẹ wá tà. ok. tẹ́ bí abirùn àti mo ti bá ṣiṣẹ́ rí tẹ́ pé bí irú báńkì àbáwọn tí mo mọ̀ rí mo lè fi ràn lóye pé báyìí ni particular iṣẹ́ tí mo ṣe ẹni tó bá ti tẹ́ ni ẹ lọ́rùn ẹni àwọn pé ó kí o kò sí wàhálà pẹ̀lú ẹ̀ èmi á mú lọ èmi mú àwọn tí mo ṣe parí pẹ̀lú àwọn télọ̀ tèmi. ok a jẹ́ pé máa ń ṣe àwọn iṣẹ́ ilẹ̀ lóríṣiríṣi fún ẹni tó bá nífẹ̀ẹ́ láti rà pé eléyìí máa fit mi wọ́n á kàn sí. àmì nǹkan tó máa ti rí mi ti pé níwò tí mo ti rán tẹ́lẹ̀ rí àmì lè sọ fẹ́ lómi pé àwọn láìkè bí tí mo wọ̀ sọ́dún sí mo sì náà tuntun pé àwọn láìkè pé àwọn fẹ́ràn. mo rí pé ṣáyẹn ṣe pọ̀ nílẹ̀ kì í ṣe tọ́nu yín nìkan ǹjẹ́ lè bá mi máa fi hàn wọ́n tó wà nílẹ̀ yẹn kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni ìkànnù ẹ̀ ní eléyìí mo rántí ijọ́ tí mo ti ṣàwòrán ilé gan inú mi kọ̀ dùn náà mo jókòó ojú ẹ̀ ni mo kàn jí ni bí owó aago méjì náà ni mo kọ̀ ronú ẹ̀ pé tí mo yẹ fẹ́ kó ṣeré gangan ni mo dẹ̀ ti láṣọ ẹ sílé kò tiẹ̀ ń ṣe ọ̀rọ̀ bí ọdún bíi méjì sẹ́yìn tán tí ìyàwó mi ti rà tí mi ti rán tèmi rárá. tẹ́bẹ́ wá ní pé fún àǹfààní àwọn tó ń wò yín lọ aṣọ yìí ẹ wá fẹ́ ta bó ṣe wà yìí ló lè máa ta. owó kékeré náà ni tí máa ní kí n fẹ́ talẹ̀ fún yẹn báyìí mi ò lè rò pé owó ẹ̀ kó ju bíi 5,000 naira lọ. àti ohun ẹ̀yin lẹ máa ra aṣọ ẹ̀yin lẹ máa rán ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ sí 5,000 jálẹ̀ ẹ mú mi jáde ẹ lè fi yẹn sẹ́gbẹ̀ẹ́ lọ́n torí àkókò. mi náà tún lè nà. ìyẹn gíní orú ti gíní yìí báyìí sìn mo rí i pé iṣẹ́ tẹ́lẹ̀ tún ó sẹpẹrẹ ó dínkù sí tí ìtẹ́wọ́ kọ́ fi hàn mí tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ bí ló lè máa ta. mi ì rántí iye tí ẹni tó bá mi ra aṣọ yìí rà pàtó nígbà yẹn náà wọn tó ti pẹ́ díẹ̀ náà so ní kò jẹ́ kí n lè sọ pé yẹ báyìí. àmọ́ tẹ gẹ́gẹ́ bí iṣẹ́ yìí tẹ bá ó yẹ kẹ́ ẹ wò pé tí n bá ṣe báyìí tí mo ṣe báyìí ẹ bá ti fọkàn wọ́n pé gíní tó yẹ báyìí then iṣẹ́ yìí náà tó yẹ báyìí bí mo ṣe ń wọ́dà pé owó eléyìí kò tó owó eléyìí kò tó tàkọ́kọ́ yẹn kò yẹ kí lè ju 3,000 lọ àbí 2,500 irú eléyìí kò yẹ kó lè ju bí abiru bí 3,000 sí bí 3,500 àti owó aṣọ àti gbogbo ẹ jẹ́ ká wò mí. ilé náà tún jẹ́ kan nínú ẹ̀ tí mo wò fúnra mi. shirt. bẹ́ẹ̀ni tí mo rún ní pé tí mo fẹ́ kó ní ibi kó jẹ́ tuntun bí torí ẹni tó fẹ́ lò pẹ̀lú suit so ẹni ò ní ní pé kó lo tie pẹ̀lú ẹ̀ irú àwọn mi tí mo máa ń fẹ́ bẹ́ẹ̀ o mo fi ṣe é lè kó fi rí báyìí tí mo lè ṣe ni pé tẹ́pẹ́ ni ẹ which pé kí àyà kò rí báyìí ní design kó ṣe wá báyìí kó mu lọ́rùn náà mo ṣe báyìí. ẹ jẹ́ ká wò mí. èmi náà tún lélẹ́yìn náà. òun náà shirt. bẹ́ẹ̀ni. Okay. Ó ti tán ó sì kú ikú wọn dàbí. tí ilé ẹ̀kọ́ jẹ́ tóbìnrin ìró àti bùbá lásán ni ìró àti bùbá. ẹ wá ṣiṣẹ́ sóhun àbí nǹkan. mi ì tiẹ̀ ṣiṣẹ́ sí rárá ẹni pé òun fẹ́ kí èmi bọ́ tóun ṣe máa ti rìn tán máa ti rán aṣọ kó n kàn fẹ́ kó jẹ́ látọwọ́ mi fún mẹ́rẹ́mẹ́rin tí mo fẹ́ tí mo ṣe lè wò lọ́kànrà mi ṣùgbọ́n èmi kò ń ṣe télọ̀ o bọ̀ mo lè wo lọ́kànrà mi pé ok o size tí mo fẹ́ size ọrùn mi ni size apá mi ni tó ti mo máa sọ fún àwọn télọ̀ mi nìyẹn wọ́n ti mọ̀ so kò sí pé tàbí ṣùgbọ́n ọ̀kan lórí mẹ́rẹ́mẹ́rin tí kò ń ṣe ń wọ̀n fún mi èmi ti mọ̀ fúnra mi mo lè mọ ohun tí mo fẹ́ so mo lè take the pull láti pé mo ń ṣe yẹ lápá kan lọ́tọ̀. ǹjẹ́ ní àyè àbíbì kan tí à ń pè ní ṣọ́ọ̀bù tẹ̀tí máa ń display àwọn ọjà yìí. mi ì tí níbi kan pàtó mo máa ń kó káàkiri níbọ̀ mo lọ́dọ̀ àwọn èèyàn mi kankan tẹ́ pé mo lè ní àwọn mi tí mo lè kó síbi tán ti lè béèrè ni. so nǹkan tẹ́ kàn ní ìdìbò àyè ti ní pé kẹ́ ẹ gba ṣọ́ọ̀bù kí wọ́n lọ máa ṣe àwọn iṣẹ́ ìlú oríṣiríṣi kẹ̀kàn kó síbẹ̀. bẹ́ẹ̀ni